lórí ìyàwó Babolú Alọ́tà ń wá àṣírí kan padà tú tí màá fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà kẹ́ ẹ gbọ́ ẹ wo fídíò yìí. Hello sir. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Àti Èkìtì mo ti ń pè. Láti. Èkìtì sẹ́ẹ̀. Ok. Nípa ọ̀rọ̀ ìyàwó Olúwadọ́. Ok. Ẹ jọ ìyá yẹn ó yẹ kẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Àwọn ọmọ ẹ̀ tó kù ǹjẹ́ wọ́n béèrè ẹ̀ torí ìwà tó wà lọ́wọ́ ìyá yẹn làwọn ọmọ ẹ̀ ṣe ń sá fún. Àwọn tó jẹ́ ọkùnrin eléyìí tó bí lé ìyàwó Olúwadọ́ yìí rédíò station Olúwadọ́ ló ti ń ṣiṣẹ́. Òun ló Olúwadọ́ fi ṣọ̀gá síbẹ̀. February tó kọjá yìí Olúwadọ́ bọ̀ láti lóyún ìbúra fóònù tuntun wá fún ìyá yẹn. Ilé tó wà ní fàkì tó ní àwọn ọmọ bóyá ọmọ olùkọ́ ìrọ̀lọ́ pa Olúwadọ́ òun ló kọ ẹni tó lọ supervise ẹni tí mo mọ̀ dáadáa ni ó ń supervise iṣẹ́ yẹn Olúwadọ́ ló kọ ilé yẹn fún ìyá yẹn ó dẹ̀ fún lówó oúnjẹ lóṣooṣù. Wọ́n rọ́jọ́ tí ìyá yìí lọ sí ilẹ̀ ìpàgọ́ Olúwadọ́ ní Ẹ̀pẹ́ táwọn ọmọ ọkùnrin méjì wà ń bẹ̀ tó ń sá fún ìyá yẹn náà jẹ́ kó rí wọn títí tí ìyá yẹn fi lọ. Ṣé òun ló ń lọ fowó bribe ẹni tó bá ti lè gbowó fún báyìí òun ni ọ̀rẹ́ ẹ̀ nǹkan tó bá ti ní kó sọ jáde lẹ́nu òun ni ìyá ẹ̀ yẹn máa ń sọ ó dẹ̀ ṣe máa regret ẹ̀ torí tó bá kú Olúwadọ́ yìí ló máa fẹ́ òun ló máa sí Olúwadọ́ ló ń tọ́jú ẹ̀ oṣooṣù ó fún lówó oúnjẹ ló fa ilé yẹn kalẹ̀ fún ní Ìfàkì ọmọ ẹ̀ àgbà obìnrin ó wà ní Ìfàkì bẹ́ẹ̀ kì í béèrè ẹ̀ ṣùgbọ́n wọ́n fowó bribe ẹ̀ máàlù general tó ń sọ yẹn ẹni ẹlẹ́ni ó ti mo rò kó rọ́wọ́ Ọlọ́run ló jẹ́ kó tètè yọwọ́ ẹ̀ ló sọ fún wọn pé òun ò bá wọn tán níbi kankan ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè question yẹn lọ́wọ́ ìyá yẹn pé àwọn ọmọ ẹ̀ ọkùnrin ìgbà wo lórí wọn bẹ̀rẹ̀ gbogbo wọn dọ̀jì ẹ̀ ni wọ́n ń sá fún ni. èmi tó sọ̀rọ̀ ẹ mo lé ní 70 tẹ̀bà lè mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ òdodo ọ̀rọ̀ ni mi ṣe irú ìyá ìyàwó Olúwadọ́. Ìgbà tí Olúwadọ́ ń ṣe òkú mo tẹ ẹnìkan ní wọn ọ̀gbìn jáìsì nínú ìṣẹ̀ mọ́ kankan ó ti ṣe díẹ̀ ó ti tó bí 8 years báyìí ọ̀gbìn bẹ́ẹ̀ lọ. ẹni yẹn sáàdẹ̀ ní mọ́mí ẹ̀jọ̀ ẹja àjọ lẹ́sẹ̀ lẹ́ni ẹni ìránṣẹ́ Ọlọ́run gbá ní àwọn ní ohun rẹ̀ kí n bá òun lọ bẹ̀ mo dẹ̀ múra mo gbé káàmì sọ́nà àjọlọ ìjó ìyá ìjókòó next to me ọ̀dọ́ yẹn ni mo mọ̀ pé ìyá ìyàwó Olúwadọ́ lélẹ̀ gbogbo oúnjẹ tó bá ti sáàbù tó ń gbé ráìsì bọ̀ ó ti lè sọ pé yán lòun fẹ́ jẹ tó ń gbé síwájú ẹ̀ tó bá ti pé wọ́n gbé jọ̀lọ́ fráìsì bọ̀ lọ́dọ̀ yàn àánú náà fẹ́ jọ̀lọ́ fráìsì ẹgbẹ́ wa ẹni tá a jọ lọ yẹn ó lórí àmàlà lòun fẹ́ jẹ kán bá àmàlà wá ó ní àmàlà ló dẹ̀ wá ń wù oúnjẹ ẹni yẹn rọra gbá àmàlà yẹn ìgbèlè lọ oúnjẹ lọ síbi 5 níwájú ẹ̀ ó gbé ṣàkà dání ó bá wọn lọ síbi tó ti ń pín gift yẹn orí ìdókòó náà ti wá ń debo ní kálukú ó dìde lọ síbi tó ti ń pín tó ti ń kó jáde tó lọ ń dùn mọ́ wọn lọ́wọ́ tó lọ́ àlọ́ ní màmá ẹ lọ jókòó ẹ rí tiyín mo ti dì sọ́tọ̀ gbẹdẹgbẹ àwọn kan tẹ́ ẹ̀ délé lọ á ó ní màmá kí ló dé tẹ̀ ń ṣe báyẹn lọ jókòó nǹkan tẹ́ ẹ̀ kó lọ létí rẹ́dì ṣé ẹ mọ̀ Olúwadọ́ ló gbé mọ́tò sílẹ̀ tán lọ gbé mo kàn fi ní orúkọ ẹni tó ń supervise ilé màmá yẹn Daniel lórúkọ ẹ̀ mi ní sọ jù bẹ́ẹ̀ pé Daniel lórúkọ ẹ̀ òun ló lọ ń supervise Olúwadọ́ ń gbọ́n tó lọ ń supervise iṣẹ́ ilé yẹn Olúwadọ́ kọ́ ilé yẹn mẹ́rin gidi fún ó fẹ́ǹsì ẹ̀ ráńdì ó ṣe gbogbo ẹ̀ fún ẹni yẹn ìgbà tó ń sọ̀rọ̀ ó ní irú ikú wo ni irú ìyá ìfẹ́ kú èlò náà fún ẹ 20,000 tó dẹ̀ ń jábọ̀ àwọn nǹkan tó ní kó sọ lẹ́nu ló sọ nǹkan tó dẹ̀ ń sọ yẹn ojú kan yẹn ni wọ́n ti ń gbé jáde tó ń ṣùtẹ̀ mo wò títí mi ìfẹ́ dá sí láti lẹ̀ wá bọ̀ mo wá rí pé ìránṣẹ́ Ọlọ́run òun lé ní ọmọkùnrin ń dráàgì nílẹ̀ ní gbogbo ìgbà ilé yìí ẹ bá lè rìkọ́ọ̀dù voice yìí kẹ́ ẹ play ẹ̀ ṣé bóun ni mo sọ jáde lẹ́nu yìí òun àtàwọn ọmọ ẹ̀wọ̀n ò ṣe àwọn ọmọ yẹn ò béèrè ẹ̀wọ̀n òun pé gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ yìí gan báyìí ó ti bí gbogbo wọn nínú pátápátá òun gbogbo àti ìyá ìyá kú ó bá rẹ̀ kó lu alẹ́ òní jẹ́ kókó ẹ̀ kó jìyà ńlẹ̀ tó jẹ́ pé òun àtàwọn àbúrò ẹ̀ wọ́n communicate òun ẹ̀gbẹ́ ẹ̀ ń communicate ìyá ẹ̀ ló refuse àti bá sọ̀rọ̀ because of her attitude because of her behaviour the woman is having a very very bad behaviour ọmọ ayé ni sẹ́lẹ̀ ọmọ ayé gidi jayéjayé nìyá yẹn jayéjayé ni kò mẹ́nìkan tí ò lè bá lọ that woman kò mẹ́nìkan tí ò lè bá lọ ọ̀dẹ̀bọ̀ ń ṣe kétra tẹ́lẹ̀ ló ń tó báyàn sí àti oúnjẹ ibi kó máa kẹ́rù ẹlẹ́rù lọ ní olùṣẹ́gbà mọ́ níyà yẹn ẹ wo sir if you can record it bring it out let people hear this kò sọ́mọ ẹ̀ kankan tóun pẹ̀lú ẹ̀jọ́ ń ṣe kò sí ṣe náà ń sá fún. bóyá olùkọ́ àti torí mo expect àwọn èèyàn jáde kan sí ẹ bẹ́ẹ̀ olùkọ́ àti wọn ṣe sọ̀rọ̀. wọn ní sọ̀rọ̀ torí pé wọ́n fẹ́ kó máa ṣubú ẹ̀ lọ́nìí wọn ní sọ̀rọ̀ wọ́n fẹ́ kó máa ṣubú ẹ̀ lọ́nìí bẹ́ẹ̀ ni àbúrò Olúwadọ́ òun tó jẹ́ pé ìyá tiẹ̀ àti Olúwadọ́ ni bàbá jọ bí ó sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní kàn fi ìyá yìí sílẹ̀ ó ní tó bá fẹ́ wá sí camp onímọ́tò ní Olúwadọ́ máa ń sẹ́ǹdì kan lọ fi ń gbé wa onímọ́tò náà tó máa fi gbé padà á tún padà pẹ̀lú owó pẹ̀lú ẹrù àkóúnjẹ àti gbogbo nǹkan tó máa rù lọ ó ní kàn fi sílẹ̀ olókùn dé bá ó lọ́lọ́run ló máa ṣe ìdájọ́ ẹ̀ àbúrò Olúwadọ́ ìyá ẹni tí mò ń dárúkú tí mò ń sọ yìí àti Olúwadọ́ the same father ló bí wọn not the same mother but the same father. fún ara mi mo lọ sí pàkì yẹn lọ ṣe ìwádìí yẹn mo wọlé sọ màmá yẹn lọ mo ya fídíò ilé yẹn mo béèrè lọ́wọ́ ẹ̀ lóò sọ pé Dayọ̀ àti Yẹ́misí ló kọ fún un pé ṣùgbọ́n mo mọ èmi mọ ẹ̀sìn nípa mo mọ̀ pé. ta ni Yẹ́misí yẹn ẹni ta ni Yẹ́misí tèmi ìyàwó Olúwadọ́. ṣe pé mi ò ní láti ti ọ̀rọ̀ sí lẹ́nu
Why is this woman, as old as she is, behaving like this because of 20,000? O ta lára ẹ̀ monthly stipend ló ń fún ẹ. O mọ̀ pé bóyá kò ronú pé wọ́n á gbé jáde sí gbogbo àgbáyé á rí nǹkan tó ń sọ. in fact ẹ̀gbọ́n tó tẹ̀síwájú Tó yà bá mọ̀ pé wọ́n á bí ni kò ní lè sọ nǹkan tó ń sọ jáde lẹ́nu. ètò Ó wáyà ní àlọ́kọ́lé fún sádó nígbà tó wà ládó. Ó kọ́lé fún sí adó. Ìgbà tó wá lóun múùbù lọ sílé, ọmọ Ìfàkì ni, ọmọ Ìdólólú alọ́. Ìrìn Ìfàkì sí Ìdó kò ju 10 minutes. Ó gùn tó bí 15 minutes or so. Ó dẹ̀ tún gbéra ó lọ kọ́ ilé yẹn tó fa ilé rìn gèdè tó fẹ́ǹsì ẹ̀. mo rí mo débẹ̀ Tó gbé ìyá ẹ̀ sínú ẹ̀. mo débẹ̀ lọ́rọ̀ kan báyìí kì í ṣe pé bóyá ìyàwó ló lọ sọnù àbí kò ṣe bó ṣe Kò sí nǹkan tó ṣe é. Ó ń bá àwọn communicate every now and then. But he's not ready to come out. Ó fẹ́ kí ìyá òun jábọ́ kó máa kú ìyá ẹ̀ kó máa kú lọ. Àtàwọn àbúrò ẹ̀ ó lẹ́gbọ̀n obìnrin kan ṣáájú. Wọ́n bí àwọn ọkùnrin tẹ̀lé. ó dẹ̀ pé ẹ̀gbọ́n obìnrin yẹn lọ́sọ̀ bá ń dé tẹ́lẹ̀ ló wà ní Ìfàkì yìí Tó wà sọ̀rọ̀ ló ń jẹ́ Màmá Fúnkẹ́. Òun náà lọ fún lówó. Ìyẹn ìyàwó ló alọ́nà bí tẹ̀lé yẹn. Wọ́n tó wá bí àwọn méjì tó wà lọ́dọ̀ olú alọ́ tó ń ṣiṣẹ́ tó ń sanwó oṣù fún yìí. Ilé ọ̀fẹ́ náà ń gbé o. Oúnjẹ ọ̀fẹ́ náà dẹ̀ ń jẹ. Owó oṣù wọn ò dín wọn gun ká ó gbé káàsì dín wọn. Ó gbé káàsì dín wọn. Ìyá owó 20,000 ni ìyá ẹ̀ fi bá yá ara ẹ̀ jẹ́ bí ẹlẹ́yìn. Kò sí nǹkan tó ṣe ọmọlọ́mọ. Àlàáfíà ló wà. Àlàáfíà. Ìyàwó ẹ̀ wà hélà ẹ̀ sì pẹ̀lú àwọn ọmọ. Ó enjoy life ẹ̀ níbi tó wà. Ọkàn ẹni ọjọ́ olúwa náà kúrò lọ́dọ̀ ẹni. Nígbà pé worldwide ni kó máa travel from one country to another fún evangelism àti gbogbo iṣẹ́ tó ń tẹ̀lé lọ́wọ́ láti ṣe. Lọ́dọ̀ ẹ̀hún náà ló wà. Tó bá wá sí Nàìjíríà báyìí ìgbà míì kì í lo ọ̀sẹ̀ méjì. A tó ti padà tán ọ̀hún. Wọ́n níbi tí ìṣúra ẹni bá wà. Wọ́n ní ibẹ̀ lọ́kàn ẹni máa ń wà. You need to know Prophet Olúwadọ́ nígbà ayé orí òkè Èrìò. Òun ló wà bẹ́ẹ̀ tó coordinate orí òkè Èrìò torí ètò Èrìò fi dúró títí lè ní. And I saw this man very gentle. Ó gentle. Ó dẹ̀ wà coordinating. ìyá tó sọ̀rọ̀ yìí ìkan nínú àwọn ìyá tó mọ ìyàwó bàbá Olúalọ dáadáa ni tó dẹ̀ mọ fámìlì yẹn. Mo nílò wípé gbogbo yín lẹ ti gbọ́ làbárì lẹ́nu ìyá yìí. Eléyìí tó ń túmọ̀ sí wípé àwọn ìdílé ìyàwó Olúalọ pàápàá àwọn ẹ̀gbọ́n Yẹ́misí kí ló ń ṣẹlẹ̀? Ṣé ìyá ló ṣẹ̀yìn ni àbí bàbá Olúalọ àbí Yẹ́misí fún rẹ̀? So a ti ń rí ìmọ́lẹ̀ àti òye ọ̀rọ̀ yìí, a ti ń rí wípé nínú ìdílé yẹn gangan ni nǹkan ti ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n kò sí bá ṣe máa péré ajá tá à ní péré kòkòtà fi ṣe ló fa tọ̀rọ̀ yẹn fi ta bá bàbá Olúalọ. Àmọ́ àwa sì ń ṣiṣẹ́ ìwádìí tiwa láti mọ ibi tí Yẹ́misí wà. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Mr. Òjó Awógbèmí àti MC White fún iṣẹ́ tí wọ́n ṣe. Àjọṣepọ̀ wa ò ní bàjẹ́. Bá mi share fídíò yìí, ẹ jẹ́ fi ìròyìn hàn lábẹ́ comment section. This is Adeomade. Bye for now.